kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, gbogbo ẹ̀yin olólùfẹ́ ta Ọlọ́run káàkiri àgbáyé pátá, orí tẹ́ fi wò ní ìfọ́, èyí tẹ́ fi ń gbọ́ wò ní ìdí. Mo kí yín, ẹ kú àtìlẹ́yìn wa, ẹ kú fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa o. Ẹ ṣé, mo dúpẹ́, ẹ kú gbogbo ìgbà wa, ojú òní tì yín. Ipò kan tí ẹ bá ń tẹ̀, ẹ bá like ẹ bá wa ń share, àwọn èèyàn rí fídíò wa rìn káàkiri. Wọ́n rí pé ọ̀nà bí ó ti dára náà ṣe, ọ̀nà àtúnṣe là ń ṣe, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, ilẹ̀ ẹnì kọ̀ọ̀kan ò ní dàrú. Fọ́nrán kan ni mo mú wá lórí ọ̀rọ̀ tí Wasiu Ayinde sọ K1 The Ultimate wípé àmì bọ́nẹ́fà member of Celestial Church kódà mo kọ́ church. Àáfà tó jáde lórí ọ̀rọ̀ yẹn ń sìn wọ́n ti lé ní 50. Ṣùgbọ́n àwọn kan wà nù wọn táyé pé tó máa sọ̀rọ̀ yẹ gbọ́dọ̀ mọ́ fún wọn lésì torí wọ́n ti ń tayọ àlà. Wọ́n pe àáfà kan ní Jákímọ́lù. Ó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó mọ́ sọ̀rọ̀ yẹn torí ẹ̀ pé ṣùgbọ́n lórí eléyìí ó mú wá láti ibi tó ti wọ́ kò sọgbọ́n nínú tó wọ́n tó sọ rárá. Èyí ó mọ̀ ṣàfihàn pé Kristẹni Mùsùlùmí ò nífẹ̀ẹ́ Kristẹni rárá. Pàápàá jùlọ ní tó àfilẹ́ mú Mùsùlùmí kó òun ẹ̀sìn Mùsùlùmí di Kristẹni ẹni tí dọ̀tá Mùsùlùmí ò lè fojú ìbò ẹni tẹ́ni yóò fi jáde láyé. Tí Mùsùlùmí bá rí ààyè àti dẹ́ẹ̀mí ẹni légbodò Mùsùlùmí ò dẹ́ẹ̀mí ẹni yẹn légbodò. Ẹ wá gbọ́ àwọn àfáà pọ̀ tó sọ̀rọ̀ lórí ẹ̀ máa play ti Jákímọ́lù máa play ti àfáà kan náà táwọn àwọn èèyàn ò ló kọ ṣùgbọ́n èpè làwọn tiẹ̀ mọ́sẹ́ ti wọn. Nígbà tí èèyàn ń gbowó Kristẹni owó oníṣẹ̀ṣe owó Mùsùlùmí tí ń kọrin láyé pé bóyá Mùsùlùmí ló ra máìkì fún tẹ́yìn wá dúró tí a jẹ gàba kó ti Wasiu kọ̀ sí wà ní. tí ẹni tó ní bonafide wàbí ọ̀fìsẹ̀lẹ̀ lòun tó wí bẹ́ẹ̀ tó sì lóun kọ́ chọ́ọ̀chì fún wa èèyàn jáde pé kírísítẹ́nì lòun òun sì ní chọ́ọ̀chì tóun kọ́ fún wa kí wọ́n ní challenge sáwà lè fa àwa ń túláàsì àbámọ̀ àti rí ẹ̀kan lójú láti pé àbámọ̀ wájà pé ara wa ní òye sára wọn òun ló ń ra wọn lòun ọ̀rọ̀ ajé kó yí òǹkálùkù ní ṣe wípé kò sí òun lọ́fà tó fi yarí wípé òun ní ṣe sọ́rí ọ̀gbọ́ torí báwọn atẹ́ni ń ṣe sọ́rí fún ìhun ìsara wọn. ìhun náà ni ó kàn jẹ́ kí àwọn àfáà ó mọ̀ àwọn àfáà tí wọ́n ń tira wọn mọ́ lọ́rùn. ṣẹ́gbọ́n ó ní stẹ́rádọ́tì nígbà tí ìyá Wasiu Ayinde kú nígbà tí K1 kú tí wọ́n sọ pé àwọn àfáà wa ganu sí ó ṣe ganu sí kò ṣe ganu sí wọ́n wá sọ pé kí ó wá dijọ́ òkú wọ́n á ní kí Wasiu Ayinde sọ́rí pé òun ganu sí Wasiu Ayinde wá lówó lè ṣe sọ́rí àwọn àfáà wọn bá púgàmù lọ wọ́n ti gbowó bọ́n ti mọ́ gbowó fáwọn oníṣẹ́ ìdí kí wọ́n wá gbowó náà lọ. Ó wá ní eléyìí ní òye káwọn àfáà wa ó mọ̀ pé àwọn àfáà tó ní kó ṣe sọ́rí àwọn Faruq Konkiji pàtó ní kó ṣe sọ́rí ìjọ ẹ̀ tí ó ṣe sọ́rí tí Wasiu ò fi ṣe sọ́rí wọ́n ní lè jẹ́ kí wọ́n mọ̀ wípé Wasiu Ayinde sara wọn. Ẹ̀dùn náà ṣé Wasiu Ayinde kọ lẹ́tà pẹ̀yìn àfáà ni. Ó ní kí ó yóò pé kèé sara yín ẹ sì pa níta ipá mi òkú ìyá rẹ̀ yóò lé 50 million. Báwọn àbò òbẹ́sẹ̀ ń gbé 500,000 lẹ̀ láláwọn tí ń gbé 1 million lẹ̀ láláwọn tí ń gbé 200,000 lẹ̀ kèé sì sara yín ẹ lọ ti kú yẹ bọ́lẹ̀ kèé sara yín ẹ pa over 50 million níbi òkú ẹ̀ kèé sara yín táwọn kèé sara yín ó ti dà báwọn gbogbo oore tí Wasiu sì ṣe yín àti gbogbo owó tẹ́ ẹ pa ń bí òkú ìyá rẹ̀ ẹ lọ kó wá padà. Ìwọ tó wá ti fowó rẹ̀ tó wá ti fi ra mọ́tò tó ti fi kọ́lé tó ti fi ra gbogbo tẹ́ fowó rẹ̀ ṣe ẹ lọ kó wá padà. Káàsì sọ pé kèé sara yín mọ́ kèé sẹ́ yóò ń jẹ kú jẹ àkún jẹ yìí lẹ́wàá sọ pé kèé sara yín eléyìí mọ́ sọ̀rọ̀ bí ó ń là káyì tẹ́lẹ̀ ṣùgbọ́n ètò sọlọ́tẹ̀ yìí kò sọpọlọ ń bẹ̀. Ó ní òní jẹ́ kó wọ́n pè kèé sara yín ṣé bí ó ti bú yín pé ẹ wá ganu sí kó tó ti jẹ́ òkú níjọ́ òkú yẹn sọ ẹ̀kẹ́yìn tó lè ṣe nígbà tó ti ní kó bẹ̀bẹ̀ tí ó bẹ̀bẹ̀ sọ ẹ̀kẹ́yìn tó lè ṣe òkú lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe òkú tẹ́ẹ̀ bá ṣe òkú yẹn lọ kí lẹ́ ń jẹ ṣe bí tẹ́ ń jẹ náà nu ṣé Wasiu Ayinde ló ń benefit látara yín àbí ilẹ̀ benefit látara rẹ̀ tẹ́ẹ̀ bá ti òkú yẹ bọlẹ̀
Christian ní kí òun ní bá ti kú yẹ bọ̀lẹ̀ tí ẹ bá ti kú yẹ bọ̀lẹ̀ yóò pa àwọn ṣẹ̀ṣẹ̀ òun ní bá ti kú yẹ bọ̀lẹ̀ àbí wo ni wọ́n bí ọmọ lánàá olóhùn ò bá wa ṣeré kó tó dáyé ńkọ́ níjọ́ lẹ kó Islam wèrè yín dé tẹ wá ń dàrú tẹ wá ń mọ̀tà tẹ mólódì ṣé dandan lẹ̀ sí ni ṣé dandan ni níta ipa àwọn kan wà lùkọ́ tí mo ti ẹ̀ sí rárá tọ́lọ̀ torí ẹ̀ bínú lé wọn kó láyé tẹ́yìn wá ń torí ẹ̀ gbogbo yín wá jáde bí ẹ wá ń jẹnu rọ̀gìrọ̀gì bí àkọ́bí ìwèrè ẹ wá ń jáde ìkẹ́ sára yín ẹ sáà ń wọ èyí bájá ṣe ń sọ̀rọ̀ dẹkùn ń sọ̀rọ̀ ǹdẹ́lẹ́gbẹ̀ ń sọ̀rọ̀ ayé náà tó ń gapá ẹni tí ò já mọ́ nǹkan kan ẹni tí ò lè ṣe wáàsí kéèyàn márùn-ún gbọ́ òun náà jáde ń sọ̀rọ̀. olórin yìí grant interview kan tẹ́nìkan interview rẹ̀ Okay. ó wá ní bona fide member of Sẹ̀lẹ́ gangan lòun ó dá òun kọ́ chọ́ọ̀chì fún wọn. Fáwọn Sẹ̀lẹ́. Fáwọn Sẹ̀lẹ́ ìtumọ̀ bona fide member of Sẹ̀lẹ́ bona fide islamically nù sẹ̀ríà òun ni uduwwun mahirun. Okay. Uduwwun thabitun mẹ́mbà tó. Uduwwun bẹ́ẹ̀ ni ruknun ham. Orígun kan. Tó gbádùn tó rí. Ọ̀rẹ́ ìtumọ̀ bona fide lára bíìkì ó ní umurumọ̀nìyàn ọmọrin sàfihàn orígun kan ṣé bona fide Arabic language ni gbogbo nǹkan mùsùlùmí fẹ́ mọ́ ajáàkì ṣáàtì wọ́n jẹ́ ajáàkì English mi ni mùsùlùmí sí Arabic mi ni ó ṣe wọ́n sì ràn lẹ́nu bí ẹni pé láti bá wá jẹ́ ìyàbá wọn èsì mọ́ bona fide ni ọmọrin mọ̀nìyàn ọmọrin sàfihàn ọmọrin orígun kan umukọ abu ni ọ̀dẹ̀ ẹni bona fide lòun ẹ bá aṣọ léèbó ẹ̀yin ẹ mọ̀ mọ̀ràn mú mọ́ orígun kan oníṣòwò bona fide ní orígun kan kí ni bona fide àmì bona fide member ó ṣe àdíṣe pẹ̀lú pé orígun kan ni kí ni. ìdíjòkó lẹ́nu Sẹ̀lẹ́ ni iná lòun ó sì kọ́ church fún wa ní olórin tá a tó wí náà. olórin tá a wí náà but nígbà wàá fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀ ni pé is it permissible in Islam tààdùdù bíi kéèyàn ní ẹ̀sìn Islam kó máa ṣe Christian kó máa ṣe mùsùlùmí kó tún máa ṣe lẹ́bọ so wà permissible in Islam. Kò wà permissible wà àti láwọn tó ti ṣe rí báà ní káwọn nínú àwọn tí wọ́n ti lọ tọ́jà pé mẹ́tẹ̀ẹ̀ta òun yìí kan náà ni Christian òun yìí kan náà ni Muslim òun yìí kan náà ni alábàláyé àti láwọn tó ṣe rí. Kò wà permissible àbí kí ló ń pè àbẹ́bò wòlíwò lẹ́ ń sọ lọ́dọ̀ ti yín lọ́dọ̀ ti Wasiu Ayinde lọ́dọ̀ K1 ààyè gbà á láti ṣe iye ẹ̀sìn tó bá wù ẹ̀yin náà rí pé ẹ sọ pé àwọn kan ti lọ rí tí wọ́n ti ṣe ẹ̀sìn mẹ́ta papọ̀ rí ẹlòmíì tí a tún ṣe jù bẹ́ẹ̀ lọ tó lọ ṣẹ̀jì tó tún lọ bá wọn ṣẹ̀sìn wọn ní India èyí tí ẹni wàá sọ tí ẹ ló sọ pé ààyè ó gbá ìwọ láti ṣẹ̀sìn mẹ́ta o kẹ́ pé àwọn kan ti ṣe even ààrẹ mùsùlùmí àná tó lọ ẹlẹ́bọ ni ìṣẹ̀bọ rẹ̀ lójú méjèèjì ó sì tún láàrẹ mùsùlùmí omi òsùn lọ́ba yín gbá àjìwá láti Saudi ó kálukú is a matter of choice ohun tó bá wù ń kálukú ló lè ṣe wá K1 lónìíra rẹ̀ kìí sẹ́yìn lẹ́ni kìí wá sẹ́yìn lẹ́yìn àmọ́ sọ fún pé kò wà pàmí sẹ́yìn kéèyàn sẹ́sì mẹ́ta kí ló kan ti yín pẹ̀lú kí ló kan ti K1 pẹ̀lú ìbò wòlé tẹ́yìn sọ kí ló kan sẹ́yìn lẹ́ ń bọ̀ ni gbogbo yín wá jáde ibi ẹbí ọmọ ọjọ́ mẹ́jọ ẹ̀bá onírú ń wí elépo ń wí onímọ̀gí yín kígbe alálùbọ̀sà ń fínjú kí ni wèrè kí ni tiyín pẹ̀lú pé ẹ̀yin ó ní èmi ò lè ṣe ẹ̀sìn mẹ́ta papọ̀ o ṣùgbọ́n lọ́dọ̀ tẹ̀lómi ó lè ṣe tó bá wù sí Ọlọ́run tó dáa ni. àwọn àfọmọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé àwọn ló fẹ̀mí sí yẹn la ápẹ́ni lẹ̀mí ara wà sí ìwẹ̀ níjẹ́ omi mọ́ o ẹ ti yọ plọ́ọ̀gì ẹ̀mí ẹ̀ dànù alọ́ọ̀mọ̀ dàbí èèyàn ó dàbí ó ga lára yín o. gbogbo eléyìí tí ẹni tó ní bona fide wàbí ọ̀sẹ̀lẹ̀ lòun tó wí bẹ́ẹ̀ tó sì lóun kọ́ chọ́ọ̀chì fún wa èyí òun náà ní ọkàn jẹ́ kí àwọn àfáà ọmọ àwọn àfáà tí wọ́n ń tira wọn máa lọ́rùn wọ́n mọ̀ wípé kì í sára wọn àwọn ni wọ́n ń wá tí wọ́n jẹ dọ́dọ̀ rẹ̀. ṣé gbàtà yìí sọ yẹn bó ti kónú Ìsìlámù ṣé Ọlọ́run sí káṣífù kan fẹ́yìn ní abẹ́yẹsẹ̀ báṣù débẹ̀ ní abápá ìbáwò lẹ ṣe mọ̀ èmi sọ nǹkan tẹ́ ẹ sọ́ngbà yẹn
ló ń ṣẹlẹ̀ yìí. èmi sọ asba sẹríà. àwọn wo ó ní èyí ló jẹ́ káwọn tó ń tira wọn lọ́rùn kó wọn fi kéèsì ara wọn àti bí gbogbo yín náà lẹ́mọ́ tira gbogbo yín tẹ́ ẹ bá ti mùsùlùmí tó bá ti lówó lọ kóyàn kó má jẹ́ mùsùlùmí kó jẹ́ kírísítẹ́nì nìkan ló lówó lọ ẹ fẹ́ bá ṣe torí ní tẹ́gbà lọ́wọ́ ẹ̀ gbogbo yín lẹ́mọ́ tira yín mẹ́rin tó bá lówó lọ lọ́rùn kì í pa àwọn kan tira wọn mẹ́nìkan lọ́rùn kì í pa àwọn kan tira wọn mẹ́nìkan lọ́rùn gbogbo yín ẹ má ti lówó lọ́wọ́ tó bá ti lówó lọ lẹ́mọ́ fẹ́ bá ṣe lẹ́mọ́ tira yín mọ́ lọ́rùn gbogbo ẹ̀yin afápá wárátá ìyọ̀ ń kánlẹ̀ nu yín ṣebí tí wọ́n lówó jù ní yín náà lẹ́mọ́ tira ẹ̀mọ́ wà sí lọ́rùn èwo tí ẹ̀ tún wá dájú múfọ aládò tẹ́ ló ń tirẹ̀ fún mọ́ wà sí lọ́rùn èwo tí ẹ̀ dá àáfàá wo láyé ẹ̀ dájú ayé múfọ aládò tẹ́ ló ń tirẹ̀ mọ́ wà sí lọ́rùn lọ. ẹni ìfòótọ́ sí jákímọ́lù òun lọ̀rọ̀ rẹ tí pè lára mu mo nǹkan pé wọn wàásù àyìndé pé ọ lọ apá wàásù àyìndé pé ń gbòkú ya rẹ fáwọn lòun lè apologize ṣé ó ṣèwò ní lọ ẹni ìfòótọ́ sí lọ́rọ̀ rẹ tí ń pè lára mu ẹ̀yin àáfàá náà sì mọ́ bínú ara yín ẹ mọ́ bínú ara yín ẹ ráyé wọ ẹ̀kẹ́ wáyé bí ẹn roko gini káyọ̀ láàlọ́ kàdé lálẹ́. sẹríà nígbà tó bá yẹ mú ọ tó bá fi lọ lè wọnú inú awo tó wọlé jùlọ tó ń lè lo kinní kan nígbàlẹ̀ láì jẹ́ pé ọwọ́ kálúwà pọ̀ fẹ́ bọ́lọ́hún sọ̀rọ̀ náà kí gbogbo nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ nǹkan kúfúrú ni bóńtọ̀ wọn bá jáde ó ti yé báwọn àfi kọ́ ẹsẹ̀ tó wẹ̀ sí ìsìlámù padà kó tó padà tó bá sì kú wọn gbọ́dọ̀ kírun sí la. Masha Allah. so inú ìsìlámù mo ti sọ àyè bẹ̀ kọ́ so eléyìí lọ́wọ́ ajé àmọ̀ èyí tó. ṣé ń gbọ́ ó ní tí wàá múyàn wọlé awo àbúwọlé dì tó wàá fẹ́ padà wá sínú Islam wọ́n gbọ́dọ̀ fẹ́ padà sínú Islam. ó ní yàtọ̀ sí pé bóyá yẹn bá wọlé alua tó lọ bọ́lọ̀ ń sọ̀rọ̀ níbo lẹ́yìn tí wọ́n bọ́lọ̀ ń sọ̀rọ̀ ilé alua tí wọ́n sọ yẹn ṣé gbogbo mùsùlùmí ló gbà pé èèyàn lè wọlé alua ṣé gbogbo mùsùlùmí ló wọlé alua sálùsù náà wọlé alua alùsù náà rí àtiwọ́ àtẹ̀ntó ló wọlé dì àtiwọ́ tó wọlé alua alùsù náà lẹ́yìn méjì pé ẹlẹ́bọ ni níta alùsù náà pẹ̀lú méjì nu kí wọ́n yàtọ̀ wá àti wàṣọ ẹ̀ndẹ̀ nìṣẹ́ níwájú àwọn alùsù láàájú àwọn mùsùlùmí yòókù ẹgbẹ́ yìí ìwọ́n wọlé alua ò tilẹ̀kùn mọ́rí oṣù kan àtẹ̀ntó sọ pé wọlé dì kí yàtọ̀ ẹ̀yìn wá ní bí ẹni bẹ́ẹ̀ bá kú ní kírun sí la àní abímọ lánàá olóhùn bá wa ṣeré ẹjọ́ kí àgbàdo tó jáyé ṣé nǹkan kọ́kọ́ la di ẹ̀ńjẹ ni àwọn àbá wa nílẹ̀ Yorùbá yìí tí wọ́n kú tí wọ́n ò ṣe Islam tí wọ́n ò réyàn kírun sí wọn la wọ́n lọ́dún sẹ́nu géètì gbòòrò ọ̀run ni àbí ṣèké àwọn nǹkan tí yóò bọ́pọlọ mu tẹ́yìn bá pé àti ní kírun sí la tẹ́yà kírun sí la àwọn ọmọ olókùú àfọkù mọ́lẹ̀ àbí kájọ́ mọ́ jẹ́ torí pé wọ́n kan sọ pé ó lè kírun sí la ó ní kí n tiẹ́ àbí kòkòrò sáwórí àwọn ìlú yìí ó ní kí n tiẹ́ gbọ́dọ̀ kírun sí la kí iṣẹ́ kí nìyẹn láṣẹ sí lára òkú ó fẹ́ lọ wíjọ́ ó fẹ́ lọ rojọ́ lókù lórí bàbá kú yóò yà kú ìwà ló fẹ́ lọ kírun kí ló fẹ́ lọ sí ó fẹ́ lọ àṣàn ẹjọ́ ó fẹ́ lọ rojọ́ lé lórí kí ló wà nínú tẹ́ǹkì yóò kàn sáà rojọ́ gbogbo ẹjọ́ tó ń sọ gbogbo ẹjọ́ tó ń rò yìí ní ìsìnbáyìí tún sí Yorùbá rọ́bìṣì ni gbogbo ẹjọ́ tó ń rò yẹn tó ń kí lókù lórí yẹn gbogbo ẹjọ́ yẹn tó bá tún sí Yorùbá ìsọkúsọ ní tájú sí Yorùbá kí wàá lẹ́ǹsì nígbà tí wọ́n gbé nígbà tí Murphy náà bọ́ sí ń gbẹ̀rù kò lè sọ̀lẹ̀ náà nù Murphy Àfọlábí kì í sara wa ní ṣàdúrà fún iṣẹ́ ìwòlàdúrà ìfẹ́ ṣe fẹ́ tó lọ sọ́nà ọ̀run ẹni tó ti gbégbèsè ayé ẹ̀ tó ti lọ àbí kí wọ́n tọrọ àdúrà látara kú rẹ̀ ìwọ ló wà ṣàdúrà fún tí èrò ọ̀run wà bí inú tiẹ̀ ní wàá jẹ́ kí àwọn kí ni yóò gbádùn. sọ nísìn ló jẹ́ àmà wípé ẹni yìí ti kú òun ìsìláàmù ti pẹ́ ó ti yé báwọn mo rò pé òun náà lè di tó fi ní wọ́n rí bì kan wọn ò lọ ọ̀dọ̀ òun náà wá ganu sí sóun ń jára yín ni so o to understand bẹ́ẹ̀ so èmi ò rí àwọn afá náà gbọ́dọ̀ sọ̀rọ̀ lélẹ̀ yìí ó yá sẹ́yìn náà ganu àbẹ́ ẹ̀ ganu ṣe ẹ̀ ganu àbẹ́ ẹ̀ ganu ó yá kún bí ká bèèrè lọ́wọ́ yín ṣe ẹ̀ lọ ganu ọ̀dọ̀ rẹ̀ àbẹ́ ẹ̀ lọ ganu ọ̀dọ̀ rẹ̀ wọn kọ́ sọ̀rọ̀ ganu gbogbo yín fẹ́ kú ṣe ẹ̀ lọ ganu jákímọ́lù tán bá pè wọ́n náà sọ ganu àbọ̀ ní ganu ọ̀gá mọ́nà kí lẹ́ẹ̀rí jẹ́ tí wọ́n pè ọ́ jákímọ́lù pé kọ́ kí wọ́n náà wá sí irú òkú yàwá sọ àìdè o sọ ganu àbọ̀ ní ganu ọ̀gá wẹ́lẹ́ báyìí ni. challenge àwọn afa ní the challenge ṣe nìkan èèyàn jáde pé kírísítẹ́nì lòun
òun sì ní chọ́ọ̀chì tóun kọ́ fún wa kí wọ́n ní challenge sáwà lè fa àwa ń túláàsì àbá máa fi rí ẹ̀kan lójú láti pé àbá máa wá jà pé ara wa ní òye sára wọn òun ló ń ara wọn lòun. ó láwọn àfáà tí wọ́n ń bá ṣe. àwọn àfáà tó ń bá ṣe àwọn ṣe jálàbí fún ni ọ̀sẹ̀ táwọn àfóò lè ṣe jálàbí fún ẹ báwọn àfóò jálàbí ọdẹ tá la àfóò jálàbí ò lè jálàbí fún. ó ṣe báwo tó gèjà pé àwọn àfáà àwọn fẹ́ fi mọ̀nà ìsìlámù débi ìsìlámù wọn bí sí ẹ̀ wọ́n ò ṣe mọ́nu. ó ní wọ́n sọ pé àwọn àfáà tó ń bá ṣe kíkọ́ àwọn ẹni ṣe jálàbí fún ni. ẹ mọ̀ tanra yín gbogbo ẹ̀yin àfáà èwo ni ò ṣe èwo ẹ jí ó kí ní ẹ̀sẹ̀ pé jálàbí náà oògùn ẹ mọ̀ pé jálàbí kọ́ jálàbíà ni. àwọn àfáà oògùn náà oògùn lẹ́pẹ́ jálàbí oògùn lẹ́pẹ́ jálàbí kí ni ṣe jálàbí pípa àwọn àfáà tó ń sóògùn fún ni èwo ni òṣògùn nú yín èwo ni òṣògùn nú yín ní o bá ti ń jẹ́wé méjì papọ̀ ó ti dògùn bó bá ti jẹ́ gúre tó jáfẹ́ jù sébù méjì papọ̀ ó ti dògùn ní o bá ti méwé ọgbọ́ tó ní ẹgbó káfí sí mílíkì ó ti dògùn mẹ́yẹ méwé ẹgbọ́ ẹ̀sáyì ìdàlí mílíkì ògùn ẹ̀jẹ̀ ní ó ti dògùn ewé kòkòrò ọmọdá fógùn ẹ̀jẹ̀ ó ti dògùn. ẹ wo ẹ̀gúsí àti ilá àti ẹ̀fọ́ ní ẹ bá ń kó pọ̀ ó ti dògùn ṣé kò ní ṣe ti ń ṣe láàánú táwọn sọ̀rọ̀ pé èèyàn ń jẹ oògùn èèyàn ń lo oògùn ta ló fẹ́ ta ló lè dọ́jì ẹ̀ nínú gbogbo àwọn ọmọ Yorùbá ta ló lè dọ́jì ẹ̀. ewé lóògùn oògùn léwé àwọn nǹkan táwọn mú mọ ló ń yàtọ̀ síra wọn láti sọ pé ló fi iṣẹ́ àwọn nǹkan táwọn mú mọ ní yàtọ̀ síra wọn àwọn ewé táwọn kó mọ ló ń yàtọ̀ síra wọn àwọn kìnìún náà ló sì fi ń jẹ́ kó mọ iṣẹ́ fún nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀. ẹ̀gúsí ewé ni ló ṣèso ẹ̀gúsí ẹ̀fọ́ tó rẹ́nu ẹ̀ ara ewé ni ló ti jáde ó burú sí ara ewé ni ló ti jáde. ẹ wá da gbogbo ẹ̀ papọ̀ ó wá di ọbẹ̀ òsìkí làwọn àbàdàn mọ̀ pé ẹ̀fọ́ ẹlẹ́gùsí yẹn òsìkí làwọn àbàdàn mọ̀ pé ó wá di òsìkí onírú ẹ wá dúró ewé tó bá wá lò ó pọ́pọ́sì yẹn kan ló fẹ́ fi lò fún bó ti gbé sára yẹ iṣẹ́ kan ní òsì lára ẹ̀ so kò dìgbà tí ìbá tó wá mú kò dìgbà tí ìbá tó wá mú ewé oríṣi mélòó tètè wá kò dìgbà tí ìbá tó pọ̀ bẹ́ẹ̀ wá lò fún nǹkan nínú ìwòsàn ara ká tó sọ pé nìyẹn ológun ibi ká mú ẹ̀fọ́ ara ewé ni ẹ̀gúsí ara ewé ni irú ara ewé ni gbogbo nǹkan bẹ́ẹ̀ ibi tí oògùn ti bẹ̀rẹ̀ nìyẹn so oògùn èsà ọ̀tá ọmọ Yorùbá ẹ̀yin lẹ́dẹ́ lẹ́wọ́ sọ nǹkan táwọn abáwò pè léwọ̀ fún wa lẹ́wọ́ fẹ́ sọ́ déwọ̀ fún wa. ńjọ wàhálà bá sì dé góńgó ẹ̀mí yín gbogbo ilẹ̀ bọ́bí tẹ́ ẹ lọ so kò sí gbogbo ológun gbogbo àwọn ọmọ Yorùbá ológun ni wá mùsùlùmí ti ẹ̀gọ́ láyé mùsùlùmí gọ̀ pọ̀ tẹ́ bá fún mùsùlùmí lógun òyìnbó tára ti já ewé pọ̀ yá mọ́ ní pé ògùn lélẹ̀ yìí òun ò lo dẹ̀dẹ̀rẹ̀ ṣé ọmọ táwọn sọ de ògùn òyìnbó tó ń lò nígbà tẹ́ ẹ jáde náà ni jáde. mọ̀tàdù ni wọ́n pè yín àbí ẹni tó gúnrí kù nù Islam ó lóun ò ṣe Islam mọ́ automatically pẹ̀lú ntọ́sọ yìí ntọ́sọ fún wa ni pé òun ò ṣe Islam mọ́ tí wọ́n á lè wọ wọn tún láti bá wá sí Islam ọ̀gbọ́n èyí wọn la sọ ń jọ sí tí wọ́n pín gbà náà wípé bá a bá ní kí a máa ká nígbà tí ò ṣe sọ́rí bá a bá ní kó ṣe sọ́rí ntúláṣì ó lè jáde kú nù Islam rẹ̀ ò sí ń bẹ̀ tẹ́lẹ̀. Mashallah. ìwé kọ́ máa jáde kó nù Islam yóò máa jẹ́ ìbú fún wa pé torí wa lẹ́nìkan fi kú kò sínú Islam tẹ́lẹ̀ ọwọ́ ajé kó yíyún kálukú ní sin wípé kò sí òun lọ́fà tó fi yarí wípé òun ò ní ṣe sọ́rí ọ̀gbọ́ torí pé àwọn atẹ́ni ń ṣe sọ́rí fún ìwọ̀n ìsara wọn. Mashallah. So nǹkan tó wà ń bẹ̀rù. ṣe àdín sí ìmáì ó sọ pé kí wọn ò sínú Islam tẹ́lẹ̀ so ipe tó bá kó nù Islam àwọn ò ríro kò gbúdọ̀ kó nù Islam nísìn
ó kàn pé mẹ́bà ṣẹlẹ̀ lónìí kò sì sọ pé òun fi Islam lẹ̀ gbogbo yín ti wá ń kíariwo kiri ríro kò bí ànàbí inú pé tó bá wulẹ̀ declare pé òun ò ṣe Islam mọ́ ẹ̀yìn àfọ́ ìmọ̀délé òun mọ́ ṣé ìpẹ́ ságun sí tẹ́ pa báyìí kò tí ì sọ officially pé òun kó òun Islam ẹ̀sìn ni ẹ̀sẹ̀ pa ríro gbogbo yín ẹ̀sìn dìbò lè sọ online lórí pé nìkan ló ń ṣẹ̀sìn yín mọ́ ṣé ẹ̀sìn bàbá ńlá kú bàbá tiẹ̀ ni tí wọ́n polú ẹ̀ fáwọn bàbá rẹ̀ náà ni bí wọ́n ṣe polú ẹ̀ fáwọn bàbá kéwà náà polú ẹ̀ fáwọn bàbá tiẹ̀ náà lẹ́yìn bàbá tiẹ̀ náà gbà wèrè bàbá everybody jọ gbà wèrè ní bẹ́ẹ̀ polú ẹ̀ fáwọn bàbá tiẹ̀ náà táwọn náà gbà wèrè mẹ́sìn gbogbo ibi wọ́n ti gbà wèrè mẹ́sìn ni ojú àwọn ọmọ tó ti wá ká ojú wa ti là àti já tó yányán bẹ́ẹ̀ bá pe aláàbí wọn jù lẹ́gbẹ̀ẹ́ mi mo wọ́gò tí torí àwọn àbá náà ti bá àwọn náà ṣe bọ́ sí bẹ́lẹ̀ dá wọn sọ̀rọ̀ wọ́n ti ní bọ́lọ̀ ṣe bọ́lọ̀ ṣe ń ṣe tí wọn kẹ́ẹ̀tó kóra àdá tí yín náà lòmógun wá tẹ́kọ́ àwọn ẹ̀sìn táwọn àbá tí wọ́n ṣe tẹ́kọ́ bó náà sì jólógun nínú ẹ̀sìn tí wọn ò ní jó dúró ìgbà tí táwọn àbá tí wọ́n ṣe gèsè orogún òwò mo fẹ́ nìyẹn kẹta gangan ṣùgbọ́n sí ẹ̀sìn tẹ́yìn gbé wá ẹ wá fi sorogún òwò ni owó lẹ fi ń gbà ẹ fi ń tọrọ jẹ kiri ni ìdí ní tó jẹ́ pé ẹ̀sìn tí yóò mọ bẹ́sìn mi jà torí pé bẹ́sìn yín bá bùkù bá ṣe ń bá sí lẹ́ẹ̀ni lówó jẹun sí làwọn èèyàn nímọ̀ pẹ̀yìn sóde ẹ̀sìn sí àgbẹ̀kúrò ẹ̀sìn kò sùkúrò ẹ̀sìn kò tí ẹ̀ sọ pé òkúrò ẹ̀sìn gan ó sì á di pé gbogbo yín wá jáde ajá jáde ẹ̀nà jáde ìkàmùdù jáde kọ̀ọ̀kọ̀ jáde àkèrè jáde ọ̀sọ̀ǹsọ̀ jáde okòlò jáde akàn jáde. kò sábúrú mbẹ kò sí àfa kan tí ó ṣe fàtiwá kan lérí ẹ pé ọ wà nígbà náà ọfà wa ò lè fa wa tó láti láǹtò kiri hùn náà àtàyẹkùnú mọ̀mìnì ò lè fọ́ọ̀sì yẹn di mọ̀mìnì. tá a bá wà rà fa tó bá fi rin ilẹ̀ tó ṣe ìsìnkáràrú wípé mùsùlùmí sì ní kọ́. kò sáfà tó lè wí bẹ́ẹ̀ torí òun tó ní rẹ̀ ti sọ wípé òun yẹ ṣe mùsùlùmí. ọgbọ́n o ti ní ibi tó wà èèyàn kọ́ ṣọ́ọ̀ṣì fún èèyàn kọ́dà ó tún lè kọ́ mọ́sálásí fáwọn àfáà nísìnyí náà kó sì pọ́n máa kírun bẹ́ẹ̀ kó sábúrú bẹ́ẹ̀ tọ́lọ̀ bá ní ó rò pé òun fẹ́ kọ́ mọ́sálásí fáwọn àfáà náà tó bá kọ́ fún wọn ká máa kírun bẹ́ẹ̀. gbẹnu sọhùn kò sọ pé òun ò kí ń ṣe mùsùlùmí ó ní bonafide member of Celestial Church lòun ó sì ní ìjọ àsàlátù náà táìpé kan lára àwọn àfáà yín ló ń darí ẹ̀ bẹ́ẹ̀ ló ní ìjọ chọ́ọ̀chì kìrìsìtẹ́nì so ìwà tí ó sọ ní ìsìn báyìí ó ti pààrọ̀ ọ̀rọ̀ rẹ̀ olóyìn tó ti jáde tó lóun ṣe mùsùlùmí ọba jẹ́ mùsùlùmí kò jẹ́ mùsùlùmí kí wọ́n fi mùsùlùmí ṣe o ṣe olówó kan tó fi mùsùlùmí gbà ní ok ẹ fi ń gba ájì ẹ fi lọ tọrọ jẹ ẹ lọ fi ń gbẹ náà lé Alice Kọ́lá ẹranko sí ẹranko. ọ̀sàbùrú bẹ́ẹ̀ so ẹ̀sìn rẹ̀ tó ń sìn òun lọ́mọ̀ Ọlọ́run ó sì gbé dìde lórí ẹ̀sìn tí ọba sin àtẹ̀yẹ tó kú lórí ẹ̀ but pé kéèyàn ó ti sọ wípé ìkan báyìí lòun tó bá kú Islam ọ̀gbọ̀dọ̀ kírun sí la according to Sharia tó fi lè sọ wípé ẹ̀sìn báyìí lòun ẹgẹ́ bí n tó wí tó ń tọ̀ wọn bá kú. Ọlọ́wọ́ Ajíkẹ́mi Kéwà Ògún kò ní kánjú kú Ọlọ́run Ajíkẹ́mi Kéwà Ògún tí Kéwà bá wá kú tí Kéwà bá wá dàgbàdàgbà tí Kéwà bá kú mùsùlùmí bá débẹ̀ kò ní sí oríire mùsùlùmí bá débẹ̀ tó bá kú gbogbo sẹ́mi pẹ́ lé ègbé náà gbogbo Quran gbogbo ìpinnu Quran yóò mọ̀ bá òun àti ìran rẹ̀ tí tó bá tàbí tí tẹ́bẹ̀ tí ẹ̀jẹ̀ mùsùlùmí Ọlọ́run àti ẹ̀sìn tí Ọlọ́run ti jòkú o tàbí Kéwà wọn fẹ́ ṣe ìnáwó kan bóyá fẹ́ ṣèyàwó fọ́mọ ni àbò fẹ́ kó mọ tí kankan nù ẹ̀yìn àfa bá débẹ̀ èyí tó bá débẹ̀ nù yín gbogbo ìgbésẹ̀ ló wà ní Kùránù yóò mọ̀ báyìí ni ṣé wọ́n ti di kẹ́ẹ̀kọ́ kẹsàrà yín báyìí ṣùgbọ́n tó wá sí ìnáwó kan àbòsí kankan sẹ́yìn pàṣẹ lẹ́yìn kírun sí la àwọn àbá wa àdán tó kú tó títí nígbà tẹ́ ẹ ti kò Islam dé ẹ sáré kù wọn lórí títì àbí ẹ ti lẹ́yìn kírun sí la tó bá wá sẹ́yìn kankan tẹ́ ẹ ti tọrọ jẹ tẹ́ ẹ bá dé bẹ̀sẹ̀ gbogbo ìgbé inú Kùránì yóò mọ̀ báyìí. ìyẹn yìí sòkù Islam nítorí bá sì máa wọn àfáà tí wọ́n bá yẹ débẹ̀ wọ́n tó ganu sá nínú wọ́n tó ganu ẹlẹ́kejì nù ni. ganu sí second edition nìsẹ́nu ọlọ́mọsá jẹ́ mẹ́rin ogun ọlọ́mọ jẹ́ mẹ́rin ogun kó tó bá wa kun jù báyìí lọ kọ́sà náà jù báyìí lọ alùbáríkọ́ láwọn ẹni ọlọ́mọ bọ̀ ọ̀rọ̀ sí sẹ̀ríà nìyẹn ọ̀rọ̀ ìdí èèyàn á bá ṣe o
àwọn tó bá jọ lájà lájọṣe rẹ̀ nínú àwọn mùsùlùmí wọn jọ kọ́ra àwọn àfa rẹ̀ tí wọ́n ń ṣe pọ̀ táwọn aláfa jálàbí fún wọn bá ṣe o ṣàbùrú mẹ́ o ti wà wọ́n bá dá sàlátù lẹ̀ àwọn àfa kan lọ́sàmù wá sàlátù lọ́wọ́ àyè bẹ̀ kọ́ ni nígbà táwọn àjọ alásàlátù ọba ti bá a lọ ẹ̀ pa sàlátù làwọn ṣe ẹni tó sàlátù rù ẹni tó sàlátù ká ẹni tó sàlátù ká. man sanna sunnatan hasana falahu ajuru nto dálẹ̀ ń. wà á jùlọ wọn ní àmì làbíà. sóun wá ní ajuru máa. ṣé ajuru pé ó dá sàlátù lẹ̀ àmọ́ òun ti kú nínú kò lè ṣe ajuru bí èyí hùn ẹni tí ó bá sanna sunna hasanata òun náà gbọdọ̀ wà lórí sunna hasanata tí ó bá ti sínbẹ̀ tó ìsanna sunna kalẹ̀ o ti yẹ bá lápèjúwe kí ẹlẹ́sìn mi nìsín kọ́ mọ́sálásí kalẹ̀ wọ́n wá ní ẹ̀yin mùsùlùmí mọ́sálásí rẹ̀ máa kírun yá yìí o sì ṣẹ́ fún sẹ́nu. ẹ̀rí ọ̀rọ̀ jágbọ̀n lẹ ti gbọ́ yẹn ṣẹ́gbọ́n bí ẹbí tó padà kọ́ kúrò sí ní tẹ́ fi mọ̀ pé Islam irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn kò ọlọ́pọlọ pípé òkè ń ṣe Islam sorry to say ǹjẹ́ sọ́rí gan ọlọ́pọlọ pípé òkè ń ṣe Islam ẹnì kí ni mo rí ok nígbà tó sọ gbogbo ọ̀rọ̀ tó sọ látàárọ̀ wípé àwọn òní kírun síla àwọn òní bá ṣe kò kí ń ṣe mùsùlùmí mọ́ ó lọ́rọ̀ súná lèyún oníṣùgbọ́n tábà sọ pé ká sọ ìjẹ́ èèyàn àwọn ò bá ṣe ṣẹ́rí tẹ́mì súná yẹn gangan ní Islam fẹ́ kún wọ́n ṣe pé kún wọ́n bá ṣe kí wọ́n kọ́ ìsìn kó mọ́ kírun síla ṣùgbọ́n àṣà ti wálẹ̀ Yorùbá táwọn bára wa jà ó ní jẹ́yàn ti wá wípé abákọ̀ ìsìn jẹ́yàn á bá ṣe o nínú súná yín àti humanity tó sọ pé ìjẹ́yàn èwo wá ló dáa jù ní ìsìn báyìí tó nǹkan láyé humanity the first ìjẹ́ èèyàn yẹn dájúdájú wọ́gán wá rí pé ó dájú súnà yìí lọ báyìí oníta pé nípa ti súnà ni súnà ní ká bá ṣe súnà ní ká kírun síla kọ́ni kóró súnà ní ẹ̀ lè ganu ni ṣùgbọ́n nípa ìjẹ́ èèyàn ẹ̀ bá ṣe àwọn àfa kan sì bá ṣe sẹ́ni pé súnà yín ló wá dalẹ̀ Yorùbá rú súnà yín fẹ́ kọ́yìn ọmọ bàbá méjì síra wọn ó fẹ́ kọ́yìn Wasiu Ayinde àti àwọn ọmọ bàbá rẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí fẹ́ kọ́yìn wọn síra wọn súnà yín fẹ́ kọ́yìn ọmọ bàbá méjì síra wọn báyìí kó kọ́yìn ọmọ bàbá méjì síra wọn ṣùgbọ́n jẹ́ èèyàn ìjọmọnìyàn Yorùbá táwa jẹ́ ó mú gbogbo àtọmọ bàbá méjì àtọmọ ìyá méjì ó mú gbogbo ara pọ̀ kò tú wa ká ṣùgbọ́n túmọ̀ súnà tí ń tu ẹbí yìí ká ni èmi tí wọ́n kẹ́ mọ̀ gan nu súnà yín ẹbí ní túká súnà tí ẹbí kálẹ̀ ẹ̀sẹ̀ so Islam fẹ́ wá tú ẹbí ká ni ó fẹ́ wá tú lẹ̀ Yorùbá ká ẹjọ mẹyìn gbàyìn láwùjọ ẹyìn tó máa fa mi náà wọlé àwọn ẹlẹ́nu wọ́jọ̀wọ́jọ́ ìmí ò. ìpè talẹ́ni tó lókìkí nínú ìlú ìfẹ́lẹ̀ tí ààrẹ wa kú láti rí gbogbo aburú rẹ̀ wá tú ẹ̀tún lórúkọ rẹ̀ ẹ̀kẹ́ fi lè. ṣé ẹ gbọ́ ó ní àáfẹ́lẹ́ yìí àfọ olójú kan nǹkan yìí bí aago ṣọ́ọ̀ṣì orin tàlẹ́dẹ̀ tó lókìkí tẹ́lẹ̀ tó wá kú tán tí ààrẹ wá kú tán káàsìrì ẹ̀ wá tú ẹjọ́ kí ló túnú àṣírí ike wa o ṣé kò rí sóògbà mọ́ ni kò ró ń jẹjẹ mọ́ ó wá lẹ́yìn wá tọrọ jẹ kò ṣàìsàn ọmọ rẹ̀ ò ṣàìsàn ìyàwó kéwà ò ṣàìsàn ẹbí rẹ̀ ò ṣàìsàn kò dolówó àná ń rọwọ́ yọ àṣírí ẹ̀ wọlé wá tú o àbí sọ gbogbo abáradì ọ̀rọ̀ yín ni tó yẹ pé wá sí kíníkà àṣírí ẹ̀ wá tú ṣé ẹ ti rí àkèrè ló kọjá jáde lẹ́ẹ̀kan tí ń yọjú nínú odò légbèlégbè ẹbọ légbèlégbè lè náà tẹ́nìkan bá ti wá ṣẹlẹ̀ gbogbo yín ẹ àmọ́ wá online ẹ ṣàfẹ́ sọ̀rọ̀ gbogbo yín ẹ ṣàfẹ́ dá sí i kí ló kan ike àṣírí rẹ̀ tú lẹ́yìn ìgbà ya rẹ̀ kú tán nígbà ya rẹ̀ ò tí ì kú o ìyá rẹ̀ níbo láti rí ẹ̀rọ ṣe mọ kò sọ́pọ̀ lóyè yín bíbú yìí ẹ kàn mọ́ lanu mọ́ pàdé ni. ọlọ́run dákun ọlọ́run wa ní ìyá rẹ̀ tí mo fi bù wá láṣìírí ó ti lọ ọmọ mi máa padà sí ibú àpadà sí ibú náà wà á darí wá lọ́rẹ̀ ọwọ́ awùí fún gbogbo ayé bẹ́ẹ̀sì mẹ́tẹ̀ẹ̀ta lòún sìn. ṣẹ́ẹ̀rì olólùwà sọ pé ìyá rẹ̀ ló fi bà ọ́ láṣìírí nígbà tí ìyá rẹ̀ wá kú tán ó pọ́ lọ́wọ́ dé àpadà sí ibú wá sọ́dọ̀ rẹ̀ ipe torí àpadà sí ibú tó bá ló fi jáde ló fi sọ pé mẹ́tẹ̀ẹ̀ta lòún sìn ẹ wá dúró bàbá àgbàyà yìí ẹ wọ̀rọ̀ àgọ̀ tí wọ́n sọ lẹ́nu. ok àpadà sí ibú sọ pé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta lòún sìn báyìí àpadà sí ibú ti bá
àpadà kí wá ti kí láyé ti ń padà sí o kẹ́ mọ́ gbẹnu sọ̀rọ̀ àwọn ọmọ inú yín èyí sá padà síbú fẹ́yìn kẹ́ mọ́ gbé ọmọ inú yín ṣépè ẹgbẹ́ yín náwó ń kọ́lé ẹ̀yìn jíso kẹsẹ̀ yín sá padà síbú kò kẹ́ sá padà síbú fẹ́yìn bínú kí bàbá ti wàá ṣẹlẹ̀ táwọn àfa kẹ̀kẹ́ ọlọ́run dẹ́nẹ́dẹ́nẹ́ tẹ́ bá ń sọ̀rọ̀ sọ ẹ̀kẹ́ yìí tẹ́ ẹ̀já gbàlagbà tẹ́ ẹ̀dàgbà tẹ́ ẹ̀dánú sọ ẹ̀kẹ́ yìí náà kẹ́yìn náà tún sọ̀rọ̀ láti máa gbé àwọn ọmọ títí tó wà ní Islam sọ ẹ̀kẹ́ yìí náà mọ̀ sọ̀rọ̀ láti gbé wọn lẹ́sẹ̀ inú yín sì ń dùn ipa padà sí búbẹ́ nìkan bóòlù ọ̀la ẹ̀yìn àtàwọn ọmọ tí yóò ṣe rí báyìí tẹ́ ẹ̀ sọ padà sí búbẹ́ nìkan gbogbo tẹ́ ẹ bá ti rò fún K1 tẹ̀yìn àtàwọn ọmọ yín ni gbogbo tẹ́ ẹ bá ti rò fún K1 tẹ̀yìn àtàwọn ọmọ yín ni gbogbo iye èpè tẹ́ ẹ bá lè gbé tẹ́ ẹ lè dìbílẹ̀ fáwọn ọmọ yín ní kẹ́ ẹ mọ sẹ́fún K1 gbàwòrè ó sì adẹjọ́ ṣé náà fi ń sẹ̀sìn ni kò bá yín sẹ̀sìn mọ́ ní ìsìnbẹ̀ kò sì sọ fún bá yín sẹ̀sìn mọ́ gan ó ti wá àpadà sí ibú àpadà sí kí ló bẹ́ yín tẹ́ǹtẹ́ni bọ̀rọ̀ ọmọ lọ́mọ àwọn àgbàyà nínú gbọ̀n bí bọ́ọ̀sì 2 inch. wọ́n ní òun kọ́ chọ́ọ̀chì ikú ìyá rẹ̀ lọ́nà fi tó àṣírí rẹ̀ ní ọ̀yá rẹ̀ ń pè láyé ẹni rẹ̀ gbogbo ayé ń pè wọ́n sì sọ fún ọ̀sẹ̀ ẹni tó dáa tó àsọ́bà ní ń bẹ́ẹ̀ ni ibi ó so ó sí ọlọ́run bá jà wọ́n rán létí lónìí bẹ́ẹ̀ tó bí ọba ń bẹ láyé wọ́n rí i pé gbogbo. ṣẹ́gun ó nígbà tí ìyàlẹ̀ ń bẹ láyé ó ní ogun ayé ń pè wọ́n sì ní òṣèlú orin tó dáa tó ó nígbà tí ìyàlẹ̀ kú tó báyìí ó ní bọ́lá ń ṣe jábọ̀ ìyàwó rẹ̀ nú nígbà ọlọ́run já ìyàwó rẹ̀ wọn wàá pèsè pati mọ́ àbò fújì mélòó àwọn nílẹ̀ Yorùbá lónìí ó fújì mélòó náà fẹ́ dákọ̀ tó fi dákọ̀ Wasiu Ayinde ẹ̀yin lọ́lọ́run ti ń jára wọ̀ àbọ̀ oríràwọ̀ rẹ̀ ọwọ́ tí ń lọ́lọ́run gbé sí ipò ẹ̀ máa já bàbá jáwàrọ̀ bàbá àwòràwọ̀ ẹ mọ̀ lọ wá báyé ti yín àtàyé àwọn ọmọ yóò ṣe dáa kẹ́ mọ̀ tẹnubọ̀rọ̀ ọmọ ọlọ́mọ míyàn bá nà kan sọmọ làkejì gbogbo mẹ́wàá tó kù tiẹ̀ ni àgbàlagbà wọn sì ń pè yín ẹ̀yin tí fẹ́ kí Wasiu Ayinde mọ rí patí kó wá mọ̀ tọ̀wálẹ̀ kó mọ̀ kí n pè ya àfa ìṣe kíníkan nìkan sẹ́rí pẹ́ ti dalábùkù lọ́wọ́ Wasiu Ayinde nísìn só lórí yín bì kan kó ṣe bẹ́ni kó ń rè yàn mo kú jẹ́rìí K1 bọ́dọ̀ bá ṣe ń gbóná lára tiẹ̀ ní ṣe mọ́ gbé ara yóò gbé léjú báyìí ni ojú tí yóò fi wò yín ẹ fẹ́ lè kú àgbàyà ẹgbẹ́ ọmọ yín ẹ bá ń sọ pé àpàdà sí ẹ bá ń fẹ́ pàpàdà sí ibú ti bá àpàdà sí ibú ló bá àpàdà sí ibú bá ó wọlé àrùn kò jáde ó wọlé ààrẹ kò jáde àbí ń tọrọ jẹ orí nǹkan rẹ gbèsè mọ́ bàbá tó ń pàpàdà sí ibú tó tójú kankan bí ojú adúrúfù rẹ̀ bí Wasiu Ayinde bá pè lọ́la pé wá gbowó yọ lọ bí Wasiu Ayinde bá pè lọ́la pé wá gbowó yọ lọ. àgbé sọ̀rọ̀ bí èwe o kẹrọnú ayé yín kẹ padà ọ̀rọ̀ ọmọ inú yín lẹ wá fún yín mọ́. fídíò wọn ti ẹ̀pọ̀ mi máa ní mọ́ dá ogun wọn lò tí wọ́n ní mọ́ dá ogun wọn lò èyí lè sọ fún wákàtí kan ṣùgbọ́n èyí jẹ́ ká mọ́ mọ́rú ẹ̀sìn tí Islam tẹ́ gbé wá tí í ṣe ni Islam tẹ́ gbé wá ẹ̀sìn tí í ṣe ni kẹ́ ẹ ṣe súnà tí ò bọ́pọlọ mu ó tẹ́yín lọ́rùn ju kẹ́ ẹ wùwà Yorùbá táwọn àbá wa kọ́ wa tó bọ́pọlọ mu lọ súnà tí ò bọ́pọlọ mu ó tẹ́yín lọ́rùn ju kẹ́ ẹ wùwà táwọn àbá yín kọ́ yín tẹ́nìyẹn kò kọ́ yín táyé pé àdáyébá tẹ́ ẹ dáyébá wọn tó ti wà nílẹ̀ Yorùbá tí wọ́n ṣe ó tẹ́yín lọ́rùn ṣùgbọ́n súnà náà ẹ̀ kú lé ṣe táwọn èèyàn sọ súnà nàbí kí náà pè súnà nàbí ó ní wàtá nàbí wù ìwà rí wàhálà nàbí wù ó mú Aisha ó fẹ́ lọ́mọdún 6 ní tó kó bọ́ọ̀dì lọ́mọdún 9 sára wá rínú ó jagun kọ̀pá yẹn onímọ̀ ń jà fọlọ́ ó dọ̀ mọ́ lè kó mu bàbá rẹ̀ ó kọ́ lóyún ìyá rẹ̀ Mọ́dínà wà lọ́kọ́ ọmọ ogun jọ bẹ́ẹ̀ Muhammadu ó wá recruit àwọn ọmọ ogun wọ́n á bẹ́ àwọn èèyàn lórí
ẹni pé àwọn gbọdọ mọ ń dásà ọmọ ẹgbẹ́ bó bá bẹ ànábì ọbẹ ní gbọ́ bí pé ànábì pààyàn ṣùgbọ́n bí ẹni pé tani bá fi lọ sójú ogun pàǹkẹ́rẹ́ ní mọ́ mú dání tiẹ̀ ní mọ́ tẹgbà sí wọ́n dì lójú ogun ni èwo súnà rẹ súnà kéèyàn jọ mọ 20 years kó mọ tó kó mọ 45 years ndì Kádíjà tó kọ́kọ́ fẹ́ àbí kí léjì ẹ̀ ṣé súnà rẹ nu èwo rẹ wo ló dánú wà ànábì kágbáyàwó Saidi ọmọ rẹ̀ tí ó tọ́ Zainabu ìyàwó rẹ̀ Muhammadu sọ pé Allah ní kó gbẹ́sẹ̀ lé ó mọ̀ gbẹ́sẹ̀ lé bóyá ìyàwó ọmọ lọ́mọ ṣé súnà rẹ nu inú Kùránì náà ló wà pé tẹ̀yìn àti ẹ̀rẹ́ bá ti ń jà ẹ lù ú ṣé súnà rẹ nu Muhammadu ń dúró ìyàwó olù Kádíjà pa ni ṣé súnà rẹ nu àwọn bàbá wa wá nígbà gidi tí wọ́n ti ẹ̀ ti káwọn atáyé pé kò nídìí kí o sẹ̀ mọ́ ìròyìn fún ẹnì kankan ẹ máa ṣe súnà lọ sáà pé súnà yín kò kọjá inú tẹ́ ẹ ti ń sọ̀hún kò kọjá inú tẹ́ ẹ ti ń sọ̀hún tí ẹ̀ lẹ́ fi ń gbé sẹ̀rí àkì lẹ́fẹ́ gbé wálẹ̀ Yorùbá ntí ò lè wọ́ọ̀kì nílẹ̀ Yorùbá lẹ́tífẹ́ lu sẹ̀rí à ẹ lọ sọ́dọ̀ àwọn ẹranko Haúsá yín àwọn Saudi Arabia gan wọn ò bí ẹ̀dá kó fọ́kọ́ ọmọ wọn ní ìsìn báyìí níbi táyé dóde àwọn Saudi Arabia wọn ò lo súnà nàbí mọ̀ wèrè Nàìjíríà fẹ́ kú sórí súnà nàbí táwọn British àkàndá kó fọ́ kan ọmọ Saudi Arabia kó fọ́ kan ní sukùl wọn Saudi Arabia wọn ò British àdá kó fẹ́ gbá kan mọ́ ṣùgbọ́n Mohammed sọ fún wọn pé sórí ìyàwó ilé ẹ tó bá ti bá jà kọ́kọ́ sá fún lórí bẹ́ẹ̀dì tó bá sá fún lórí bẹ́ẹ̀dì tí ó bá gbọ́ mọ́ fún lówó oúnjẹ tó bá fún lówó oúnjẹ tí ó bá gbọ́ lù ú Muhammadu ẹlẹgba ó ń pankẹ́rẹ́ ẹ mọ̀ sí súnà Muhammadu lọ síbára súnà Muhammadu náà ní kí wàá sọ wípé òun bá bona fide member àṣẹlẹ̀ ní ogún yẹn àfà lẹ́lẹ́ bá ṣe mọ́ kì í sára yín mọ́ ṣùgbọ́n tí kí wọ́n bá ṣe kan rí kankan tẹ́yìn àfà bá ti lọ bẹ̀ ìgbénu Kùránì yẹn yóò mọ̀ báyìí tí bóyá sí ó kéwà ń kọ́ mọ́ ni àbò ń sòkú ẹnìkan àbò ń ṣe yẹn kan rí kankan tó lẹ́yìn náà lẹ́ rí nǹkan rí ṣe ẹ̀yin àfà ẹ̀ rí nǹkan rí ṣe bẹ́ẹ̀ sì ṣe nǹkan rí gan bẹ́ẹ̀ bá ṣe nǹkan rí ẹ̀ rí yẹn wá torí kò sówó tẹ́yìn náà àfọwọ́ táwọn àṣọ àdínà bá fún yín tí kí wọ́n bá ti wá sí nǹkan rí ètò àti dé tíbẹ̀ nù yín gbogbo ìgbénu Kùránì ní ìmọ̀ba ọjọ́ ìní tí ó gbẹ olólùfẹ́ wa gbẹ̀yìn tẹ̀ ń bá wa bọ̀ látàrọ ojú òní tìyìn bó bẹ́ẹ̀ ṣe ń rí fídíò wa tẹ̀ ń like tẹ̀ ń comment ojú òní tìyìn olóògbé àríwá yìí náà sọ̀rọ̀ yìí mo kí wa pé a kú ọjọ́ mẹ́ta ilẹ̀ Yorùbá ò ní dàrú mo kí gbogbo amúṣẹ́làbọ́dún ẹ̀làbọ̀yè bọ́ sí jẹ.